Lónìí yìí ní Iran ń kó ogun lọ sílé àwọn Amẹrika. Òní yìí ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2026 ní àwọn jagunjagun orílẹ̀-èdè Iran ń kó ogun lọ bá wọn ní àwọn ilé Amẹ́ríkà gbogbo. Kì í ṣe pé wọ́n ń wọ ọkọ̀ lọ sọ́hùn-ún o, àmọ́ gbogbo iléeṣẹ́ Amẹ́ríkà tí wọ́n wà nílẹ̀ Lárúbáwá ní àwọn jagunjagun Iran sọ pé láti òní yìí ni àwọn yóò ti máa fi bọ́ǹbù fọ́ gbogbo iléeṣẹ́ náà túútú. Wọ́n sì ṣọ̀kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ pé kí wọ́n má dúró tàbí sọ pé àwọn ń lọ sí àwọn ibi iṣẹ́ náà, pé kí àwọn tí wọ́n ń gbé àdúgbò ibi tí àwọn iléeṣẹ́ àwọn Amẹ́ríkà yìí bá wà náà yẹra, nítorí ogun àwítẹ́lẹ̀ kì í parọ́. Wọ́n ní kí ẹnikẹ́ni má sọ pé òun kò gbọ́ tàbí pé òun kò mọ̀, nítorí ọmọdé kì í níná nílé kí tìta má jó. Béèyàn bá kí ọwọ́ ara ẹ̀ sínú iná, bí iná bá jó kò ṣe kinní kan. Àwọn Iran yìí ní awífúnni kó tó dání àgbà òmùjà ní o. Àwọn ti kìlọ̀ fún àwọn Amẹ́ríkà tẹ́lẹ̀ pé àwọn ohun kan wà tí wọ́n ń ṣe kí wọ́n jáwọ́ nínú ẹ̀, àti pé tí wọn ò bá jáwọ́ àwọn yóò gbẹ̀san burúkú lára wọn. Àsìkò ẹ̀san náà ni wọ́n sọ pé ó dé yìí, kí ọlọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn Amẹ́ríkà fúnra wọn ti sọ̀rọ̀. Wọ́n ní àwọn ọmọ ogun àwọn náà ti wà ní standby pé bí àwọn Iran yìí bá gbé ọwọ́ kọ́wọ́ kan, ayùn ìyẹn sọ́ọ̀ tí wọ́n fi ń gégé dú làwọn yóò fi gé ọwọ́ náà sọnù. Àmọ́ kí ọ̀rọ̀ tó dà báyìí làwọn Iran ti ṣèkìlọ̀ lóòótọ́ o. Ohun tí wọ́n sì kọ jáde láti olú iléeṣẹ́ ètò ààbò tiwọn ní Tehran nìyí. Wọ́n ní gbogbo ìkìlọ̀ tí a ń ṣe láti ọjọ́ yìí àti bí a ṣe ń bá yín sọ̀rọ̀ pé kí ẹ dá ogun ìfẹ̀míṣòfò tí ẹ̀yin àti Israẹli ń jà nílẹ̀ wa dúró, gbogbo ẹ̀ ní ẹ kọ etí ikún sí, tí a ṣe bí ẹni pé ẹ kò gbọ́ ohun tí à ń sọ. Lónìí yìí, nítorí ìwà ìfẹ̀míṣòfò tí ẹ̀yin Amẹ́ríkà àti àwọn Israẹli tí ẹjọ́ ń ṣe yìí ń hù, ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ní Iran lẹ ti pàdánù. Níwọ̀n ìgbà tó jẹ́ àwọn iléeṣẹ́ tó ní ṣe pẹ̀lú ayélujára àti ìmọ̀ AI lẹ fi ń ṣe gbogbo aburú tí ẹ̀ ń fi ń pa wá kiri yìí. Látòní lọ, gbogbo iléeṣẹ́ tí ẹ fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí àti àwọn iléeṣẹ́ yòówù tó bá jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà lókù tí a ó dojúkọ. Kí àwọn èèyàn tí wọ́n bá wà níbẹ̀ tètè kúrò, kí wọ́n má sọ pé àwọn ò mọ̀, torí ọjọ́ kìíní oṣù kẹrin 2026 ni ogun ńlá náà yóò bẹ̀rẹ̀ o. Kí gbogbo ẹni tó bá létí kó gbọ́, torí kùkù tí òjò ń kù nítorí àwọn afọ́jú ni o, kí wọ́n lè mọ̀ pé gudugbẹ̀ ń fẹ́ já látọ̀run, nígbà tí mọ̀nàmọ́ná bá sì ń kọ yẹ̀rìyẹ̀rì lójú ọ̀run nítorí àwọn adití ni o, káwọn náà lè mọ̀ pé èyí ń fẹ́ tọ̀run bọ́ sáyé. Iran ní àwọn yóò gbòòrò pátápátá ni. Lára àwọn iléeṣẹ́ Amẹ́ríkà tí Iran ń lérí pé àwọn yóò bẹ̀rẹ̀ sí kọlù láti òní yìí lọ ní ilẹ̀ Lárúbáwá ní iléeṣẹ́ Google, Microsoft, Apple, Meta ìyẹn Facebook, Oracle, Intel, HP, IBM, Cisco, Dell, Nvidia, àwọn aeroplane Boeing, iléeṣẹ́ olókòwò JP Morgan àti àwọn míì bẹ́ẹ̀. Àwọn Iran yìí ní gbogbo ibi tí àwọn iléeṣẹ́ wọ̀nyí bá wà nílẹ̀ Lárúbáwá, ẹ̀mí wọn ò dé o. Bẹ́ẹ̀ ni ẹ̀mí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ náà kò dé rárá, nítorí àwọn yóò máa kọlù wọn yíkáyíká ni. Àwọn iléeṣẹ́ wọ̀nyí tóbi o, wọ́n sì jẹ́ àwọn iléeṣẹ́ àgbáyé pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí wọ́n pọ̀ gan-an. Bí Iran bá sì bẹ̀rẹ̀ sí kọlù wọn, yàtọ̀ sí ilẹ̀ Lárúbáwá tí wọn yóò ti ba nǹkan jẹ́ púpọ̀, ọ̀rọ̀ náà yóò padà kárí ilẹ̀ Europe àti àwọn orílẹ̀-èdè ayé míì gbogbo. Ṣùgbọ́n ohun tí àwọn Amẹ́ríkà wí ni pé àwọn èèyàn náà ń jánu lásán ni. Donald Trump fúnra ẹ̀ ló sọ̀rọ̀ pé ọ̀sẹ̀ díẹ̀ ló kù fóun ní ilẹ̀ Iran. Ó ní kò lè ju ọ̀sẹ̀ 2 sí 3 lọ mọ́, pé ogun náà ti fẹ́ yanjú. Àwọn ti mú Iran níbi tí wọn ò ti lè bọ́ mọ́, pé gbogbo èyí tí wọ́n ń ṣe tí ayé ń rí yìí, wọn ò yàtọ̀ sí ẹranko tí pàkúté aláṣọrọ ti mú tó wá ń jà hàtìhàtì, pé báwo lókù tí yóò ti ṣe bọ́. Wọ́n ní àwọn ti ká àwọn Iran mọ́ bùbá wọn. Bẹ́ẹ̀ ní tòdodo, àwọn oníròyìn àgbáyé sọ pé àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà, ìyẹn àwọn sọ́jà tí wọ́n ti wà nítòsí Iran, kì í ṣe ṣeré mọ́ rárá o. Pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yàwọ̀ Iran, wọn yóò jẹ ibẹ̀rún pátá ni. Èèyàn ò sì ní gbọ́dọ̀ kan lẹ́nu àwọn olórí ogun Iran kankan níbì kankan. Trump lérí pé àwọn ti yanjú ogun náà kí gbogbo ayé fọkàn balẹ̀. Ìyẹn ló sì ṣe bínú
tó wáá fi ìbínú ẹ̀ hàn sí àwọn orílẹ̀-èdè tó kù tó ní wọn kò kún àwọn lọ́wọ́, pàápàá United Kingdom. Trump ní gbogbo wọn ló ń pariwo pé àwọn ò rí epo rọ̀bì lọ́dọ̀ àwọn ò lè gbé epo kọjá, ọjà àwọn ò lè lọ, ìyà epo bẹtiróòlù àti gáàsì ti bẹ̀rẹ̀ sí jẹ àwọn ará orílẹ̀-èdè àwọn. Ó ní ó dáa bẹ́ẹ̀ fún wọn, Ọlọ́run ló mú wọn, pé ṣe bí wọn ò fẹ́ jà ni wọ́n ń pariwo pé àwọn ò lè bá Iran jà, àwọn ò lè sọ́pọ́ọ̀tì Amẹ́ríkà. Ó ní ó ti kàn wọ́n nìyẹn. Bí wọ́n bá fẹ́ epo tí wọ́n sì ń wá gáàsì, kí àwọn náà lọ wá ọ̀nà tí wọn yóò fi rí epo, nítorí kò sí èyí tó kọ àwọn kàn wọ́n mọ́. Kí UK jáde kó wá epo bẹntiróòlù tiẹ̀ síwájú, èyí tí àwọn ọmọ Britain yóò máa lò lọ. Ohun tó fa irú ọ̀rọ̀ báyìí ni pé gbogbo ayé ti ń kígbe lórí ọ̀rọ̀ epo rọ̀bì. Àwọn orílẹ̀-èdè gbogbo ni ọ̀rọ̀ náà ti kàn gan, pàápàá àwọn alágbára ayé tí wọn kò rò pé irú nǹkan bẹ́ẹ̀ lè dí ọ̀dọ̀ àwọn. Lójoojúmọ́ lówó epo náà ń lọ sókè níbikíbi tí kò sì sẹ́ni tó lè dá a dúró tàbí orílẹ̀-èdè tí yóò sọ pé òun kò mọ kinní náà lára níwọ̀nba ọjọ́ tí ogun yìí bẹ̀rẹ̀. Ohun tó sì ń fa eléyìí náà ni pé ọ̀nà inú agbami Strait of Hormuz tí gbogbo wọn ń gbé epo gbà ní Iran ti apá kan ẹ̀ pa yẹn. Apá kan tó sì kù tí wọ́n ṣí sílẹ̀, wọ́n tún ní àwọn tí àwọn bá fẹ́ nìkan ni wọ́n lè bá ibẹ̀ kọjá. Yàtọ̀ sí èyí, wọ́n ní àwọn máa bẹ̀rẹ̀ sí í gbowó lọ́wọ́ àwọn tí wọ́n bá fẹ́ gba ọ̀nà náà kọjá ni, èyí tí kò sí tẹ́lẹ̀ rárá. Nígbà tí kò sì sí ọ̀nà agbami míì tí àwọn iléepo ní ilẹ̀ Lárúbáwá lè gbé epo wọn gbà tó kí wọ́n gba ọ̀nà agbami Strait of Hormuz yìí lọ, kò sí ohun tí wọ́n lè ṣe. Abẹ́ Iran ní gbogbo wọn wà. Ohun tí Trump ṣe fẹ́ kí wọ́n wá, pàápàá àwọn orílẹ̀-èdè àgbáyé tí wọ́n wà nínú ẹgbẹ́ alájọṣepọ̀ tó ń jẹ́ NATO, kí àwọn jọ kọlu Iran rèé, kí àwọn sì gba Strait of Hormuz kúrò lọ́wọ́ ẹ̀ kó di ti gbogbo ayé. Ṣùgbọ́n àwọn NATO yìí kò fẹ́ kún Amẹ́ríkà lọ́wọ́ láti bá Iran jagun, torí yàtọ̀ sí ọ̀rọ̀ epo, àwọn mọ̀ pé ohun tí yóò bàjẹ́ yóò burú jù bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ìjà tí Amẹ́ríkà ń jà ní Iran kò yí ọ̀pọ̀ wọn. Àwọn kan nínú wọn sì ń sọ pé bí ẹ bá sọ pé Iran ń ṣe ìfẹ̀míṣòfò, èyí tí Ísírẹ́lì náà ń ṣe nìyẹn, torí lójoojúmọ́ làwọn náà ń pa wọ́n ní Iran àtàdúgbò wọn. Iye èèyàn tí wọ́n sì ti pa nígbà tí ogun yìí bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Lebanon àti àwọn tí wọ́n ti sọ di alárìnkiri kì í ṣe kékeré rárá. Àti pé ohun tó bẹ̀rẹ̀ ogun àsìkò yìí ni pé Ísírẹ́lì àti Amẹ́ríkà déédéé lọ síbi táwọn olórí Iran ti ń ṣèpàdé, wọ́n sì ju bọ́ǹbù síbẹ̀, wọ́n sì pa bí 40 àwọn aṣáájú wọn àti olórí orílẹ̀-èdè Iran fúnra ẹ̀. Àwọn orílẹ̀-èdè NATO yìí wá ń bínú pé Amẹ́ríkà kò pe àwọn sí gbogbo eléyìí nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀, torí bí wọ́n bá pe àwọn sí, àwọn yóò jọ mọ̀ pé ìdí báyìí ni àwọn ṣe fẹ́ bá Iran jagun. Bó bá sì jẹ́ Ísírẹ́lì ló fẹ́ ṣe àṣejù tí wọ́n fẹ́ dá ogun míì sílẹ̀, àwọn yóò lè jókòó sọ. Àmọ́ nígbà tí wọn ò sọ ìbẹ̀rẹ̀ ogun náà fáwọn, wọn ò lè dí agbede méjì kí wọ́n á ní àfi kí àwọn bá wọn dá sí i. Eléyìí làwọn wọ̀nyẹn ṣe mì sẹ́yìn. Èyí náà ló sì ń bí Trump nínú tó lóun yóò yọ orílẹ̀-èdè Amẹ́ríkà kúrò nínú ẹgbẹ́ NATO náà. Ṣé wọ́n jọ wà níbẹ̀ tẹ́lẹ̀ ni? Àwọn alágbára ayé tí wọ́n ń wòye ọ̀rọ̀ yìí ní Trump fúnra ẹ̀ kò múra ìjà tó báyìí. Ohun tí òun ti rò ní pé kí òun mú Iran ṣíkún, kí àwọn yanjú wọn, kí òun dúró ti Israel. Gbogbo ohun tí Israel bá sì fẹ́ ní gbogbo agbègbè náà kó máa ṣe láì ní sí ẹnikẹ́ni tí yóò lè dá a dúró mọ́. Bẹ́ẹ̀ ni Trump kò ro ti ọrọ̀ ajé tó wà nídìí ọ̀rọ̀ yìí mọ́, pàápàá ibi tí epo àgbáyé ń gbà kọjá àti àwọn ohun tó ń gbé ìbánisọ̀rọ̀ àti ètò ìnáwó kárí ayé tó jẹ́ abẹ́ omi yìí ló gbà lọ, tó sì jẹ́ orí ilẹ̀ Iran ló wà. Nítorí ẹ̀ ni ìjà tí Trump fẹ́ jà lórí ilẹ̀ ní Iran pẹ̀lú àwọn sọ́jà tó ń kó bọ̀ yìí kò fi tí ì yé ẹnikẹ́ni. Bóyá wọn yóò gba orílẹ̀-èdè náà pẹ̀lú àwọn ọmọ ogun wọn ni o, àbí wọn yóò pé kí àwọn sọ́jà náà pa àwọn olórí ogun Iran níbi tí wọ́n bá ti rí wọn. Ibi tí wọn yóò sì ti bẹ̀rẹ̀ ogun náà ní jíjà kò tí ì yé àwọn alágbára ayé wọ̀nyí gbogbo. Bẹ́ẹ̀ ìròyìn ti jáde pé ó fẹ́rẹ̀ jẹ́ ojoojúmọ́ báyìí ní Trump ń ṣètò àwọn ọmọ ogun ilẹ̀, ìyẹn àwọn sọ́jà ránṣẹ́ sí orílẹ̀-èdè náà pé kí wọ́n wà nítòsí Iran yìí nítorí gangan fẹ́ sọ. Èyí gan-an sì pẹ̀lú ohun tí kò jẹ́ kí ọ̀rọ̀ ìparí ìjà tí àwọn kan ń ṣètò ẹ̀ tètè yanjú. Àwọn orílẹ̀-èdè Pakistan, Egypt àti Turkey ń múra láti parí ìjà náà pé kí Amẹ́ríkà padà sílé, kí Iran jókòó sí orí ilẹ̀, kí Israeli náà sì jẹ́ kí ogun omi. Ṣùgbọ́n Iran ní àwọn ò lè fọkàn tán Amẹ́ríkà o, nítorí gbogbo bí Trump ti ń sọ̀rọ̀
tó ń sọ pé òun sún ọjọ́ tí òun fẹ́ kọlu àwọn síwájú, gbogbo ìgbà náà ló tún fi ọmọ ogun ránṣẹ́ sí orílẹ̀-èdè àwọn, pé tó bá jẹ́ lóòótọ́ ni Amẹ́ríkà fẹ́ dáwọ́ ogun dúró kí àwọn sọ̀rọ̀, wọn ò ní gba Israel láàyè láti máa ju bọ́ǹbù lu àwọn, kí wọ́n sì máa fi bọ́ǹbù pa àwọn èèyàn àwọn lóríṣiríṣi lójoojúmọ́. Àti pé nítorí pé Israel ń ju bọ́ǹbù lu àwọn làwọn náà ṣe ń ju bọ́ǹbù tàwọn náà, tí ogun náà sì ń le sí tí kò dínkù rárá. Lóòótọ́ sì ni kò tí ì pẹ́ tí àwọn Israeli pariwo síta pé bọ́ǹbù tí àwọn Iran ń jù ti bà nǹkan àwọn jẹ́, àti pé àwọn ọmọ wẹ́wẹ́ ni bọ́ǹbù ọ̀hún ṣe léṣe jùlọ. Bẹ́ẹ̀ náà ni Iran pàápàá ń pariwo, wọ́n ní àwọn Israeli àti Amẹ́ríkà ti ju bọ́ǹbù lù wọ́n ní Tehran àti Isfahan, bẹ́ẹ̀ ni wọ́n sì bà nǹkan jẹ́ rẹpẹtẹ fáwọn. Amẹ́ríkà láwọn yóò fi bọ́ǹbù bá bùdó epo àwọn Iran ní erékùṣù Hajj jẹ́ tí kò ní wúlò fẹ́nìkan mọ́ títí ayé. Àwọn ará Dubai pariwo, wọ́n ní bọ́ǹbù tí Iran ń jù síbẹ̀ ti fọ́ àwọn àgbá epo ńláńlá kan níbẹ̀ tó sì dáná sun wọ́n. Bẹ́ẹ̀ làwọn ará Iraq ní àwọn bọ́ǹbù ìsọnù ìkan wọ́n ń jáde láti Iran tó sì ń balẹ̀ sọ́dọ̀ àwọn ohun tó sì ń ṣe ò dáa. Ohun tó wà nílẹ̀ báyìí nìyẹn o. Òní ni Iran lérí pé àwọn yóò bẹ̀rẹ̀ ìjàngbọ̀n táwọn Amẹ́ríkà ní àwọn ọmọ ogun àwọn ti wà níbẹ̀ sẹpẹ́sẹpẹ́ fún wọn. Bẹ́ẹ̀ sì ni epo àti gáàsì kò yé wọn káàkiri ayé. Níbo la ó gbé yìí gbà lórin tí kálukú sì ń kọ? Níbo lógun àwọn ará Amẹ́ríkà àti Israeli pẹ̀lú Iran yìí yóò wá padà já sí? Kò máa sẹ́ni tó tí ì lè sọ o. Ọláyíwọlá Alága ló ń ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ ọ̀rọ̀ ogun Iran pẹ̀lú Amẹ́ríkà àti Israeli yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.